ẹ̀yin olólùfẹ́ mi ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin olólùfẹ́ mi ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi fídíò yìí ó wà mẹ́sì ó wà very very important ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ó wà very very important mo dẹ̀ fẹ́ kẹ́ subscribe fún Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Babaláworì àti Koko Zaria òun ni o ó ti ṣẹlẹ̀ o ṣe bí àwọn Yorùbá ní ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà mo wọ́n nu Koko Zaria tó mo wọ́n nu Koko Zaria tó mo lè gòkè mo lè sọ èmi ni mo lágbára báyìí àwọn kan ti lo agbára lánàá níbo náà wà lẹ́nìí àwọn kan ti sọ pé mo lè gòkè mo lè sọ mo lè sòkè dílẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ lánàá níbo náà wà lẹ́nìí nígbà tí ọ̀rọ̀ Koko Zaria àti Babaláworì ṣẹlẹ̀ mo ṣe bí fídíò méjì àbí mẹ́ta tí mo fi pàrọwà fún Koko Zaria gbogbo ẹ̀yin olólùfẹ́ Koko Zaria ńgbà yẹn mo wò pé ẹ̀yin tẹ́ bá come across sí fídíò yìí mo rí pé ẹ̀yin kan ẹ wò ẹ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àwọn kan dẹ̀ wò èébú ni wọ́n bú mi fẹ̀kàn tẹ́lẹ̀ olóòótọ́ rò kí n lẹ́ni ìwọ tó bá ti ń sòótọ́rọ̀ ò ní lẹ́ni ẹni tó máa nífẹ̀ẹ́ anífẹ̀ẹ́ ẹni tó dẹ̀ máa bu ẹ̀ wọ́n á bu ẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ náà àwa tá a bá ti wà lórí social media báyìí tá a bá ti ń pass message tá a ti ń pass òótọ́ ọ̀rọ̀ ṣé mo pọ́n wọn Yorùbá bọ̀ wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí yà òótọ́ ni òótọ́ ó máa ń gún àwọn èèyàn lára ó máa ń gúnyàn lára so ìwọ tó bá ti wá jẹ́ kí ara ẹ kó kọ òótọ́ ọ̀rọ̀ yẹn anything tó bá wá ṣẹlẹ̀ wà faramọ́ ni ìròyìn tó tẹ̀ wá létí lẹ́nu ni pé adájọ́ ti dá ẹjọ́ fún Koko Zaria wọ́n ní kó sì lọ fi sí àhámọ́ náà látàrí ìjà tó ṣẹlẹ̀ láàrin Babaláworì àti Koko Zaria wọ́n ní gbogbo ẹ̀sùn tó fi kan Koko Zaria pátápátá òun ló jẹ̀bi ẹ̀sùn but ìtọ́ wá sì jẹ́ ìyàlẹ́nu fún wa nínú pẹ̀lú news tá a gbọ́ ni wípé wọn ò tí ì sọ wípé iye ọjọ́ àbí oṣù àbí ọdún báyìí òun ni wọ́n máa fún Koko Zaria adájọ́ kan sì ní kọ́kàn sí lọ tọ́jú ẹ̀ sí àhámọ́ náà ẹ̀yin lólùfẹ́ mi ṣé àwọn kí mo sọ fún yín pé gbogbo bí ọ̀rọ̀ bá ṣe ń lọ mi ò ní fi kankan dá yín lágara any information tí n bá ti ń gbọ́ mo máa fi tó yín létí òun mo ṣe ní ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ come across sí fídíò yẹn jọ ẹ subscribe kẹ́ ẹ lè gbọ́ more information lórí ọ̀rọ̀ Koko Zaria ibi tó bá gbé ń lọ ẹ subscribe kò jáwó kò já nǹkan kan ẹ kàn tẹ bọ́tì yẹn ni subscribe bọ́tì yẹn ó tán anytime tí n bá ti upload new information ó máa notify yín kò jáwó kò já nǹkan kan ẹ kàn tẹ subscribe bọ́tì yẹn ó tán lórí YouTube bákan náà ẹ kàn tẹ follow ó tán kò jáwó kò já data kò já nǹkan kan yín kẹ́ ẹ lè máa gbọ́ new information bó bá ṣe ń lọ ẹ mọ̀ bá a ṣe ń fún yín ní information lórí ọ̀rọ̀ ti Mohbad bẹ́ẹ̀ náà ni à ń fún yín ní information lórí ọ̀rọ̀ ti Amaka ọ̀rọ̀ sì ń bọ̀ lórí yẹn lórí ọ̀rọ̀ ti Amaka tó ní ó kàn òun kí òun máa fi oògùn tí a mọ̀ sí májèlé tó máa ń gbẹ̀mí àwọn èèyàn ó kàn ní òun kó nǹkan máa fi sínú oúnjẹ fún àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Benin àmọ́ nǹkan tí Yorùbá gbà lọ́wọ́ ẹ̀ àdẹ̀mọ̀ nǹkan tí Benin gbà lọ́wọ́ ẹ̀ but ọwọ́ àwọn ṣìkún àwọn ìjọba ti tẹ òun náà mo sì ń bọ̀ lórí yẹn so lórí ọ̀rọ̀ ti Koko Zaria tí mo wá ń sọ lọ ẹ jọ ẹ lọ́dún ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kò wùn mí kí Koko Zaria kó ṣẹ̀wọ̀n tó bá ṣẹ̀wọ̀n kí ni mo fẹ́ gain níbẹ̀ kí ni mo fẹ́ gain kí ni mo fẹ́ benefit níbẹ̀ mo like Koko Zaria gan
àjọ wà lóṣòdì ni nígbà tí Koko Zaria ò tí ì jẹ́ nǹkankan tí ò ní nǹkankan òun pẹ̀lú Olúọmọ Papi and Co Gaji Kado àwọn Talo and Co kò sẹ́ni tí mi ò mọ́nu gbogbo wọn Bomboy Baba Daniel òun lólórí wọn gbà yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá jọ́ mo ṣòdì ẹ máa ti mọ àwọn tí mò ń dárúkọ yìí Baba Daniel òun lólórí wọn gbà yẹn kí Ọlọ́run fọ̀run kẹ́ kò sí tí mi ò mọ́nu gbogbo wọn Olúọmọ ni o Koko Zaria ni o Papi ni o Kado ni o gbogbo wọn Talo ṣẹ̀tẹ̀ rí Olúọmọ Papi Zaria àti ẹ̀ close gan a close gan tó máa sọ pé èèyàn close a close gan mo mọ̀ wọ́n dáadáa first car Olúọmọ Opel Omega ni kẹ́ bá lè mọ̀ pé mo mọ̀ dáadáa mo mọ̀ pé tó bá wo fídíò yà wò pé ìwọ bọ̀bọ̀ yìí èmi ni mo máa ń bá ṣe mọ́tò ẹ̀ ń gbà yẹn Opel Omega ìgbà tó Opel Omega wọ Nàìjíríà ń gbà yẹn òun ni first car ẹ̀ but ìyẹn kọ́ ni mo fẹ́ fàyọ mo ṣe fídíò méjì bí mẹ́ta lórí ọ̀rọ̀ babaláwo rí pẹ̀lú Koko Zaria tí mo fi pẹ̀tù fún Koko Zaria ni pé lọ ṣe àtúnṣe gbogbo ṣe ń bá ọ̀gá ẹ̀ Olúọmọ gọjà mo sọ fún pé odò tó bá gbàgbé orísun ó máa ń gbẹ ni èèyàn kì í máa ń fi igi gún ojú olóore mo pàrọwà fún náà gbà yẹn náà lórí ti babaláwo rí náà mo ní kó lọ tọrọ àforíjìn torí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ní patí ní ọjọ́ yẹn kò sí bọ́n ṣe máa pe orí ajá tí wọn ò ní pe orí kòkò tá a fi sè but bóyá ó rí fídíò yẹn o bóyá kò rí o I don't know but mo mọ̀ wípé kò lè burú títí nínú àwọn fáǹsì ẹ̀ wọ́n máa rí tán dẹ̀ máa sọ fún àwọn tó bú mi àwọn ètò tẹ̀ pè mí ní ọ̀dẹ̀ òpònú kò sí èsì èbútọ̀ ọ̀tí èbútọ̀ but ìyẹn kọ́ ni kókó bí ò ṣe wípé ká wá ìrẹ́pọ̀ láàrin ara wa gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí Koko Zaria mi kò dáṣe pé mo bú mi ò bí àárín òun àti Láwórì bó ṣe máa dán tí nǹkan kan ò ní ṣe Láwórì because ṣé àwọn pípẹ́ náà ṣe sọ pé tí bàbá Láwórì tí nǹkan kan bá padà lọ ṣe ọ̀rọ̀ yìí máa lọ le ju bí a ṣe ń expect pé tètè káràmásìkì mọ́ má lọ neglect ẹ̀ ojú máa ń ti owó ńgbà míì ojú máa ń ti agbára ńgbà míì o but bóyá ó gbọ́ àbí kò gbọ́ I don't know bóyá fídíò yẹn dọ́dọ̀ ẹ̀ àbí kò dọ́dọ̀ ẹ̀ I don't know òun mo ṣe ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ bá come across fídíò yẹn jọ ẹ bá mi share ẹ jọ kó lè go viral kí àwọn èèyàn lè mọ nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Koko Zaria bíi fídíò 3 ni mo ti ṣe fún tí mo fi pàrọwà fún kó lọ ṣàtúnṣe kọ́rọ̀ yìí tó di ńlá ẹ wá wò báyìí sìn ìròyìn tó tẹ̀ wá ní àárọ̀ yìí ni wípé ọwọ́ ṣìkú àwọn ọlọ́pàá ti tó àwọn ìjọba ti dá ẹjọ́ fún pé kọ́n sì lọ́ọ́ fi sí àtìmọ́lé náà kọ́kàn sì lọ́ọ́ fi sí àhámọ́ wọn tí ì mọyì ẹjọ́ tó máa dá fún bóyá ọjọ́ kan ní o bóyá ọjọ́ méjì ní o ọ̀sẹ̀ kan ní oṣù kan ní ọdún kan ní o àti mọ̀ báyìí n ta máa ń sọ nìyẹn mo lè gòkè mo lè sọ ìwọ̀nba ló mọ̀ ṣẹ́rílẹ̀ ayé yìí tó máa ní máa jó lọ mò ń wẹ̀ yẹn ọ̀gbẹ́ni ẹ̀mẹ́wàá ní kó máa bójú ẹ̀yìn o máa sọ fún wọn pé ẹ má tì mí bẹ́ẹ̀ bá dẹ̀ tì mí mi ò ní tira mi wo bí tó ti wà báyìí sí mi ò fi yọ ẹ o mi ò gbàdúrà ẹ fún ẹ nǹkan tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ náà nìyẹn tí mo ṣe fídíò yẹn gbà yẹn pé tó o bá gbọ́ kó o lè ṣàtúnṣe ẹni tí mo nífẹ̀ẹ́ sí nìyẹn mo fẹ́ràn ẹ̀gbọ́n mi ò fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹ wá wò ó sìn ọlọ́run á kó ẹ yọnu eléyìí o lágbára ọlọ́run á kó ẹ yọ o àdúrà mi fún ẹ báyìí ni pé kọ́lọ́run kó ẹ yọ ẹni ló fẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lèmi ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe lórí YouTube ẹlẹ́ẹ̀lẹ́ Global TV bákan náà lórí Facebook kẹ́ẹ̀ tẹ̀lé mi ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Any more information lórí ọ̀rọ̀ Koko Zaria ẹ̀rọ lè fẹ́ mi tó bá ti ń tẹ̀ mí lọ́wọ́ mi ò ní fi dá yín lágara ẹ̀yẹn kan lọ subscribe ti yín ẹ ṣé gan o ire o.